ni. Tẹ́ bá rántí nígbà tá a bẹ̀rẹ̀ ìrìn àjò yìí ọ̀pọ̀lọpọ̀ ń ṣe kábíyèsí olúwa mi o Ìgbòho ṣà kíníkan iṣẹ́ rẹ̀ ń tẹ̀síwájú igbá kan àwo kan. Ìgbà tó mú bàbá wa sí Sunday Igboho a lot of àwọn èèyàn pariwo wọ́n ń pariwo Ìgbòho bí 1 million wà kí Ìgbòho bí 1 billion wà kí Ìgbòho bí 10 million wà. Débi pé èmi pàápàá jùlọ àwọn èèyàn fi fóònù lé mi káàkiri báwa sọ fún bàbá kó give order sọ fún bàbá kí wọ́n give order a fẹ́ jà fún ìlú wa a fẹ́ ṣe gbá a fẹ́ ṣàwo mass burial ọmọ ọgbọ́n ọmọ tó bí nílé ọgbọ́n tó ń fún ara ẹ̀ tí ó tún wá rìndì lọ́lá èyí tọ́lọ́ ń kólé ayé lé lọ́wọ́ jẹ́ rìndì. Almost every day me receive call rárá mo receive more than 200 calls like it's a customer care. Must be bá a sọ fún bàbá àti rẹ́dì àti ṣègbà àti ṣàwo kí àwọn akọ́ gbóhùn bàbá ní ká ṣègbà ká ṣàwo. Èbẹ́gẹ́ bí ẹnìkan mo sọ fún yín mo ní gbogbo ara mọ̀ pé bàbá wa sí Sunday Igboho wọn kì í ṣe oníjàgídíjàgan. Anybody tó bá lọ ṣe shit you are your own. Oníkálùkù ń pariwo kí Igboho sọ̀rọ̀ kó ṣe kinní kan kó ṣe gbá kó ṣàwo. Èmi kàn máa ń rántí òwe àwọn àgbàlagbà ní ẹ̀kọ̀ọ̀kan tí kọ̀ọ̀kan bá ṣẹlẹ̀ mo máa ń rántí tó máa ń sọ wípé máa jó lọ mò ń bọ̀ lẹ́yìn ẹ kí wọ́n ló máa ń wà bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Àwọn Yorùbá túbọ̀ ìgbà mi wà wọ́n máa tún sọ pé àìtódòótọ́sí ni kọ̀ǹkọ̀ díjú àkèré díjú. Téèyàn bá tódòótọ́sí èèyàn ní máa sọ pé àkèré díjú kọ̀ǹkọ̀ díjú. Lọ́ra àkàrà wákàjọ jẹ́ àìtọ́mọ́ránṣẹ́ nì tó bá tọ́mọ́ rán níṣẹ́ gbowó lọ́ra àkàrà wá fún mi ni jọ́gàn ò ní yọ́ ń bẹ̀. Ìyẹn ni wípé ó tọ́mọ́ ránṣẹ́ nù. Ó ṣe mí ní kàyéfì ó tọ́ṣì máìndì mi gan nígbà tí mo wò ẹ̀yìn tí mo rí àwa tó kù ní múfúmẹ́ǹtì yìí. Ìyẹn nínú àwa tí a jọ bẹ̀rẹ̀ tájọ pìnlẹ̀ foundation ẹ̀ mo wò ẹ̀yìn mo rí pàwọ́ ta kù ta dúró tán àtó nǹkankan mọ́. Kò wá jọ mí lójú torí pé ọ̀pọ̀ la máa pè díẹ̀ la máa fi fún. Irú wa ògìrì wa ní tẹ́lẹ̀ ṣùgbọ́n nísìnyí Ọlọ́run ti ń jẹ́ ká rá àwọn ojúlówó ọmọ Yorùbá. Ẹni tẹ́ bá sì rí nínú múfúmẹ́ǹtì nísìnyí tẹ́ mọ̀ pé ojúlówó ọmọ Yorùbá ni. Bó tẹ̀yìn tẹ̀ ń wò wá àtẹ̀yìn tẹ̀ ń tẹ̀lé wa mo kí yín kú iṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn báyìí wọ́n sọra wọn dọ̀tá Ìgbòho láláì ṣe nǹkankan fún wọn. Mi ò ní dárúkọ ṣùgbọ́n kó máa rókì lọ́kàn gbogbo yín. Tẹ̀sọ̀ra yín dọ̀tá Ìgbòho láì tí pé wọ́n ṣe nǹkankan fún yín àbálọ ẹ̀ ìlara la bá níbẹ̀. Gbogbo yìí lẹ́ ń pariwo ń gbà yẹn kò sí nǹkankan lẹ́yìn kú sáré ni lẹ́yìn kìnnìkan ọ̀pọ̀lọpọ̀ yín kájọ bẹ̀rẹ̀ ṣọ́ọ̀gù yìí ẹ ti gbà yàrá ya owó. Ẹlòmíì nù yín nínú àwọn tó sá lọ ni mò ń sọ o
nínú àwọn tó sá lọ tí wọ́n bá wá ṣe movement yìí mọ́ ẹlòmíì wà nígbà tó máa join Yorùbá nation kò lè dá oúnjẹ kan jẹ àwa mọ̀ yín dáadáa àmọ́ra wa ẹlòmíì wà kò lè dá oúnjẹ kan jẹ sẹ́nu ara ẹ̀ ìgbà tó diwọ́lu movement tó di pé àwọn èèyàn bẹ̀rẹ̀ ẹ̀mọ̀ Yorùbá nation jẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá ká connection yẹn lágbára bí mo ṣe wà nísìn kò sí country of the world tí mi láwọn tí a jọ sọ̀rọ̀ ńbẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe wà foríṣiríṣi àwọn èèyàn UK, Germany, Spain, US, Italy oríṣiríṣi àwọn country tí mi dé rí but mo láwọn èèyàn níbẹ̀ tó jẹ́ pé tí n bá fẹ́ lọ màá ríbi dé sí téèyàn mi bá fẹ́ lọ á ríbi dé sí. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ṣe bẹ́ẹ̀ ni pé èèyàn gidi làwọn nígbà tó tí wọ́n sá sábẹ́ ṣọ́ọ̀gù yìí mo lè dọ́fẹ́ mo lè rìn lórí òfurufú mo lè ṣe gbá mo lè ṣàwo ẹlòmíì wà ó máa sán báńkẹ́ láti ìkànnú ẹsẹ̀ ó máa sọ lọ́rùn ẹ̀ báyìí ni tá a máa méhe kẹlòmíì wà àdó ló máa kó sọ́rùn ẹlòmíì wà tẹ́ bá wọ owó ẹ̀ ní múfúmẹ́ǹtì òka ló fi tó gbogbo ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó pera wọn ní jagunjagun tó ń pera wọn ní nǹkan tí wọn ò tó nígbà yẹn gbogbo wọn ni wọ́n ti tẹ̀lé olóṣèlú sí tẹ́ bá dẹ̀ wà wọn tó back out nínú struggle yìí ẹ máa rí i pé àwọn tó jẹ́ pé láti ilẹ̀ láti bẹ̀rẹ̀ struggle yìí ipò ló ń dù àìmọye ni tó bá mi nu struggle yìí tó jẹ́ pé tó bá ń bá mi sọ̀rọ̀ báyìí ẹ máa rò pé mo bá nu struggle yìí ni ó lójú ẹni tó lè fọwọ́ ẹ̀ sọ̀yà pé mo bá àwọn nu struggle yìí ó lójú mi ò dẹ̀ fijọ́ kan sọ pé mi ì ṣe mọ́ rí because inú ẹ̀jẹ̀ ló wà ọ bí àwa mú agitation ni. I am a born activist. Yes. Bí gbogbo yín ṣe ti rí fídíò mi long time ago kí Yorùbá nation tó dé ni mo ti ń pariwo pé mass burial for the bad leaders which I mean ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé ọmọ yẹn kéré ńgbà yẹn kò mọ̀ nǹkan tó ń sọ má bá wọn sọ mo mọ̀ nǹkan tí mò ń sọ. I knew what I'm talking about. Torí pé mo wo bí country ṣe ń lọ mo wò pé ṣé bó ṣe wọ́n máa lọ rèé gbogbo gbà yẹn gan mi láwọn èèyàn lóyìnbó bọ̀ mò ń wo fíìmù lásán ni mò ń wò Bollywood film and Hollywood film mo rí community wọn mo rí street tó jẹ́ pé táwọn gangster kan bá lọ pa àwọn kan àwọn ọlọ́pàá máa mú wọn fi kámẹ́rà trace ẹ̀ street camera mo rò pé ó jẹ́ kí nǹkan báyìí wà ní Nàìjíríà tó jẹ́ pọ́kàn wọlé tó ń pa àwọn èèyàn tó ń ṣe bó ṣe ń wọ̀n. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹlòmíì wà nígbà tí ṣọ́ọ̀bù yìí ń gbóná ó lọ gbé ìwo àfọ̀ṣẹ́lélẹ́yìn kìnnìkan gbogbo wọn mi ò lè máa dárúkọ yín bọ̀ we know you all mo dẹ̀ fẹ́ wá jẹ́ kí gbogbo yín yẹn kẹ́ lọ mọ̀ pé tá a lọ bá lọ àbọ̀ ń bọ̀ lójú ara gbogbo yín ẹ ti jẹ lọ bọ̀ mo fẹ́ kẹ́ mọ̀ pé ẹ̀yin tí ì jẹ lọ o ẹ fi Yorùbá nation di olówó ẹ fi Yorùbá nation di ọlọ́lá ẹlòmíì nu yín ti kọ́lé 3 4 5 ó wá náà wò ṣe Yorùbá nation mọ́ lẹ́yìn tí ẹ ti acquire wealth ẹlòmíì tó jẹ́ pé kò ní 1 naira lọ́wọ́ nu yín
ó ti di millionaire látara pé ó partake inú struggle Yorùbá nation yìí. Ẹ wá sọ pé ẹ ṣe mọ́ just because ọmọ ojú ọ̀rọ̀ lárí ni ọmọ ojú ọ̀rọ̀ lárí tó jẹ́ pé tó bá fún lọ́bẹ̀ jẹ́ ajáko sáyà. Ẹlòmíì nu yín ó tún ṣe débi pé ó tún went ahead ó tún lọ ń gbàbọ̀dè fọlóyè nítorí owó. Kò sẹ́ni tí ò láìkí owó nu gbogbo wa, ṣùgbọ́n anything tá bá fẹ́ ṣe ẹ jẹ́ ká máa ru ọjọ́ iwájú. Ìwọ tí gbogbo ọmọ Yorùbá dáwó fún báwa tákù security tó gbówó lọ ra yìí, gbogbo yín we have your list, trust me. Gbogbo yín la ní list yín. Tẹ́ gba millions of money lọ́wọ́ àwọn èèyàn, all in the name of Yoruba nation. At the end of the day, you all back out. Ẹ wá sọ pé gbin tó wà ńbẹ̀ ti pọ̀ jù, kíní kan tó ṣe kíní kan ti ṣe kíní kan jù. Owó tẹ́ ti gbà lọ́wọ́ àwọn èèyàn ǹjẹ́ dá padà? Capital no. Gbogbo ẹ̀yin tó ra ọ̀kadà fún èmi nísìmí rẹ̀ nìra kọ́kọ́ fẹ́ mi, gbogbo ẹnu ni mo lè fi sọ. Bí mo ṣe wọnú struggle yìí, ìgbà tí mo máa wọnú struggle yìí, mo ní sáìtì kan tí mò ń ṣe. Mo fi Ọlọ́run búra, bí sáìtì yẹn sì ṣe wà bẹ́ẹ̀ ló sì ṣe wà dì sí. Because mi ò rí struggle yìí ní avenue àti make owó. Ẹlòmíì tó jẹ́ pé ìgbà tó máa dọ́dọ̀ lóyè aṣọ kan ṣòkòtò kan ló ní. Ẹlòmíì nu yín slippers ló wọ̀ dọ́dọ̀ lóyè. Ẹlòmíì nu yín ìgbà tó máa wọ struggle yìí kò sẹ́ni tó mọ èkó ló bàbá ńlá bàbá ẹ̀ lọ́yọ̀ọ́. Ẹ wá àṣẹ oní jìbìtì pọ́nbẹ́lẹ́ ní nítorí nǹkan tí ẹ fẹ́ jẹ. Ẹ bà nǹkan tí ẹ fẹ́ jẹ jẹ́ lójú ara yín. Ẹ máa wò pé ilẹ̀ olóyè lẹ̀dà, ẹ dálé olóyè ilẹ̀ Yorùbá lẹ̀dà. Bẹ́ẹ̀ mo sọ fún yín, gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ṣe Yorùbá nation mọ́ kò jọ èmi lójú. Nígbà tí mo gbọ́ tọ́ní lágbájá sọ pé òun ò ṣe Yorùbá nation mọ́, tàmẹ̀dú sọ pé òun ò ṣe Yorùbá nation mọ́, gbogbo yín la mọ bí tí property yín wà tẹ́ fowó Yorùbá nation rà. Mind you, bóyá ẹ mọ̀, gbogbo yín la mọ bí káwọn property yín wà tẹ́ fi owó tẹ́ gbà dubiously lọ́wọ́ àwọn èèyàn tí ẹ fi acquire. Ẹlòmíì tó jẹ́ pé yàrá kan ló ń sùn tẹ́lẹ̀ ẹnu yín, ó ti di ẹni tó kọ́lé kan ilé méjì. Ẹ wá náà ṣe Yorùbá nation mọ́. You think we are fool? Ó dẹ̀ rò pé lè máa gbénu lé yẹn kọ́kọ́ ẹ balẹ̀, káwọn alálẹ̀ kọ́ má ṣèdájọ́ fún ẹ. Ẹ mọ̀ páwọn tó wà nílùú òyìnbó tí wọ́n larí mọ́ nígbà yẹn, nígbà tí struggle ìkọ́kọ́ bẹ̀rẹ̀, àwọn ẹni ẹlẹ́ni ẹlòmíì wà torí pé ó fẹ́ dáwó sí yín lọ́wọ́, á lọ faṣẹ́ àárọ̀ ọ̀sán alẹ́ kò ní sùn. Kẹlòmíì lè ṣiṣẹ́ léraléra ọ̀sẹ̀ méjì, iṣẹ́ 24 hours nílùú òyìnbó inú òtútù. Kẹlòmíì wà ìgbé arúgbó ló ń kó. Ẹlòmíì wà tọ́ílẹ̀tì ló ń fọ̀ nílùú òyìnbó. Ẹlòmíì wà iṣẹ́ tí ò lè ṣe nílẹ̀ bàbá ẹ̀ òun ló ṣe nílùú òyìnbó. Èèyàn máa wá ṣe iṣẹ́ yẹn tán, ó wá rò pé n kò lè take advantage ẹ̀. Just like that, you must be joking.
gbogbo ẹ̀yin tẹ́ ti bá wa ṣe Yorùbá nation gbogbo ẹ̀yin tẹ́ wá sínú Yorùbá nation tẹ́ wá jalè tẹ́ wá sọ pé ẹ ṣe mọ́ ẹ máa retí ìdájọ́ àwọn alálẹ̀ àwa ò ní kọ̀ọ̀kan táwa lè ṣe fún yín ṣùgbọ́n ọwọ́ tó bá ti mọ̀ lọ́kùn ẹ pé ó jalè ní Yorùbá nation yìí mo fẹ́ jẹ́ kí ẹ mọ̀ wípé lóòótọ́ ẹnìkan kò bá yín búra lóòótọ́ ẹ búra fẹ́nibọ́dì mo tiẹ̀ rí bọ̀bọ̀ tí wọ́n pè ní wálé àlè idiot yẹn tó ń sọ pé ṣe èbò lóye bá wọn búra kó yẹ kílẹ̀ ti mú wọn tó bá yẹ pọ̀ búra tó bá yẹ pé ìbúra ẹ confam Chief Sunday Igboho bẹ́ anybody múlẹ̀ wọn bẹ́ anybody búra anybody tó bá sọ pé òun bá olóyè búra ìkírọ̀ funfun ló ń pa Chief Sunday Igboho kì í ṣe gba àwọn nǹkan dọ̀tí bẹ́yẹn he doesn't do it ìwọ tó wá believe pé mi ìṣá búra fẹ́ anybody mi ìṣá bẹ́ anybody múlẹ̀ mi ìṣá bẹ́ anybody ṣe kinní kan ó wá lọ fowó tiwa kó mọ́tò jọ ìwọ tó lè dá jẹ oúnjẹ àárọ̀ tó wá di ẹni tó ń ta mọ́tò ìwọ tó lè dá jẹ oúnjẹ àárọ̀ tíyàwó ẹ wá di ẹni tó ń ta báàgì rice ṣọ̀ǹgù apá bàtà apàjọjọ etí ẹ̀ ó kùn díẹ̀ kọjọ́ dà jọ́fẹ́ dé ṣe ò pé àwọn alálẹ̀ kọ́ máa wò yí bẹ́ẹ̀ yẹn ni àwọn alálẹ̀ ò sùn àfá àfọlọ́hun ṣọ́yàndá mo kí yín àfá èyí náà bá wa gbé ọ̀rọ̀ ìyẹ́ wò àwọn kan tó ń pe àwọn nìkan tí wọ́n tó abẹ́ ti gbàgbé àwọn tí wọ́n pe àwọn ní jagunjagun tó ń pe àwọn ní agitator tó gbà yàrá ìyá owó gbogbo ilẹ̀ màwọn tá à ń sọ yìí náà tó wáyá tó wá náà wò ṣe Yorùbá nation mọ́ tó ń tẹ̀lé àwọn olóṣèlú and you think you can just go just like that? Okay wèrè ni àwa tí àwa wèrè làwa tá wà bẹ̀ tá à ń forí tì àbí nǹkan tí ò yé èèyàn yìí ó pọ̀ ju nǹkan tó yé yín lọ olóṣèlú tí gbogbo yín sá lọ báyìí ṣé wọ́n ti parí campaign báyìí no àfàfọlọ́hún ṣọ́ mi ìdárúkọ anybody gbogbo yín lẹ mú àwọn tí àjọ ń ṣe movement tẹ́lẹ̀ tẹ́ ẹ̀ gbórúkọ wọn mọ́ àwọn ni mò ń bá wí àwọn tó jẹ́ pé tó bá dá wàhálà sílẹ̀ bàbá mi Mojid Ibrahim mo kí yín sà ẹ̀yin tó jẹ́ pé ọmọ ọ̀lẹ ni yín tẹ́ bá ti dá wàhálà lẹ̀ ẹ máa sáré pe Chief Sunday Igboho bàbá ló máa tún control àwa mọ bó ṣe ń lọ náà ọ̀pọ̀lọpọ̀ yín ṣèbí 19 ní ṣèbí 419 lọ ní ọ̀pọ̀lọpọ̀ yín ṣe kẹtó wọ Yorùbá nation ẹlòmíì wà tailor ló ń ṣe Yorùbá nation dé ó di jagunjagun ẹlòmíì wà bàbá ló ń ṣe Yorùbá nation dé ó kónóhun warrior gbogbo wọn náà lọ padà dalẹ̀ nǹkan tó bá dùn mí fún àwa tí a ò rí kankan nínú movement yìí àwa la wá ṣẹ́kù sí díẹ̀ ẹ lọ wo bàbá Èkìtì ẹ lọ wo Ọmọlúkà bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè sọ pé òun gbé kankan fún wa nínú movement a dẹ̀ dúró tán àwa tí ó jẹ́ wípé ìfẹ́ la ní sílẹ̀ Yorùbá ẹ wo Lady K ṣé Lady K yàtọ̀ and we are the people tí àwọn èèyàn tí wọ́n ń fojú ẹni tí ó lè dúró wò nígbà tí movement ṣì ń gbóná ẹ wo ìyà tí Lady K lọ jẹ ní DSS office Lady K tún dé wọ́n tún dúró tán ẹ wo Koiki Media ẹ wo Yèyé Dára ẹ wo Yorùbáwùyí ta ló mọ̀ pé wọ́n lè dúró tán ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń yín mú sí wọn gbà yẹn ni
láì mọ̀ pé àwa la máa jẹ́ last man standing. Ẹ wo pààtì tí Yorùbáwùyí take, ẹ wo pààtì tọmọlúkà ń take, ẹ wo pààtì tí Bàbá Èkìtì ń take, ẹ wo pààtì tí Òmèyọ̀ ń take, ẹ wo pààtì tí Koiki Media ń take. Bàbá Wòrò ṣàṣà bẹ́ẹ̀ amọ̀ra wa kẹ̀yìn tí màá dárúkọ yẹn má bínú. So kí la wá sọ? Ẹ wo Saheed rẹ náà try best ẹ̀. Bàbá mi Jamiu Anike Kiyawani must be kindly tell Olóyè to reason with what Yorùbáwùyí said yesterday. Akọ igi kò gbọdọ̀ ṣoje. If he wants to beg the federal government, shouldn't be on the internet. Nobody should capture it or ayé kò ní fi wá ṣẹ̀sìn. Èmi ò lè sọ nǹkan tí olóyè máa ṣe fún wọn. Ìyá mi Jamiu Anike, mo understand nǹkan tẹ́ ń sọ, but mo fẹ́ kẹ́rìbọ̀dì lọ kọ́lẹ̀ pé olóyè tèmi mọ̀ o, olóyè tèmi mọ̀ kò lè bẹ̀bẹ̀, ẹ gbàgbé ẹ̀. Mo ṣe prógámù kan ní last week, mo sọ mo ní tó bá jẹ́ pé ẹ̀bẹ̀ ni Tinubu ń dúró dè, Tinubu lè rí dúró o, torí olóyè ibi tó bá náwọn lọ ń lọ. Àkàfẹ́ni tó bá ṣẹ̀ mú lóyè la máa retí pé olóyè fẹ́ bẹ anybody. Kábọ̀ tí ń bọ̀ sí kò lóyè ò ṣe anybody. Tinubu ni kó hùwà good example, kó fi legacy tó dá sílẹ̀. Kò sí pé kó fi olóyè kò ṣe pé kó free olóyè nìkan, kó fún Yorùbá ní freedom. Ẹ wo àwọn tó ń pe àwọn ní babaláwo ń jọ́ kìíní àná, àgbórúkọ wọn mọ́ o. Ẹ wo àwọn tó ń pe àwọn ní jagunjagun, gbogbo wọn ni wọ́n ti fẹ́ di babaláwo orí social media báyìí. Tó ń pe àwọn ní warrior, èmi kíní kan, èmi gbá ẹ mọye rally tí bàbá mi ṣe Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tí wọ́n lead nílẹ̀ Yorùbá ni. Ẹ̀yin tẹ́ bá ń follow movement dáadáa, ẹ rí pé ní gbogbo rally yẹn ẹgbẹ́ bàbá wọn wà, torí pé ọmọ akíní mímì gbọ́dọ̀ ṣojú. Olórí burúkú àwọn tó náà wọ́n ṣe Yorùbá nation mọ́, tí wọ́n fi Yorùbá nation fi make wealth tó bá náà wọ́n ṣe mọ́ yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn tẹ́ bá find out dáadáa, tá bá fẹ́ ṣe rally ẹ̀yìn ló máa ń wà o, ẹ̀yìn ló máa ń wà o. Wọ́n á wá gbọ́kadà, wọ́n á lọ sínú igbó kan, òkọ́kọ́ lè bọ́ sétí igbó kan, wọ́n á ṣe live. Ẹ ti rí ibi tá wà lélẹ́yìí, kò sí kankan, kò sí gbọ̀gàgà, kìíní kan, they are all scammers. Ngbà tí wọ́n ti wá rí pé iṣẹ́ wọn ti fẹ́ máa já, ọwọ́ náà ò ṣe Yorùbá nation mọ́. Gbogbo owó tẹ́ ti gbà lọ́wọ́ àwọn ọmọ Yorùbá ńkọ́, kí lẹ ti fẹ́ ṣe? Gbogbo owó tí wọ́n ti dá fún yín tí wọ́n ní kẹ́ fi ra oríṣiríṣi nǹkan, ṣé a fẹ́ sọ pé owó yẹn náà ò ṣe tẹni tó nímọ̀ ni? Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ ń parọ́ gbowó lọ́wọ́ àwọn tó wà ní òyìnbó, àwọn tó jẹ́ ní òtútù lọ́wọ́. Gbogbo yín ẹ lọ ní lọ́kàn pé ìjọ kan gbogbo nǹkan tẹ́ gbà ẹ máa tẹ́ǹdà ẹ̀. Ẹ mọ̀ pé Yorùbá nation ṣèkan téèyàn ń bẹ́rí wọ̀. Yorùbá nation kò kí ń ṣe nǹkan tẹ́nìkan kọ́ lè wọ̀ pé jẹ́ kémi náà wá cash out. Àwa tá wà báyìí látijọ́ ìta cash out ṣòwò pa gan ni àgọ́, torí a mọ̀ pé àtúbọ̀tọ̀ ẹ̀ ò ní dáa.
owó àgún ojú àwọn èèyàn. Ẹ mọyì àwọn arúgbó tí wọ́n ti kú nílùú òyìnbó ṣebí torí pa àsọ síta ni tí tension ti pa high blood pressure ti pa mí inú wọn kì mí wọ kómà torí ọ̀rọ̀ Yorùbá nation yìí náà ni kò ń ṣe nítorí nǹkan míì. Ẹ̀yin kan wá dúró síbì kan ẹ wá ń fúrọ̀dù àwọn èèyàn ẹ wá fúrọ̀dù wọn tán nígbà tí wọ́n mú Ìgbòho èmi lè lead èmi lè ṣe gbá èmi lè ṣàwo èmi lè ṣe kinní kan dọ́là kẹ́ẹ̀gbórí jáde o. Gbogbo ilẹ̀ gbọ̀kadà ẹ̀yin tẹ́ sọ pé ẹ ṣe Yorùbá nation mọ́ yìí ọ̀rọ̀ tí mò ń sọ yìí àwọn tí wọ́n ti kúrò ní Yorùbá nation ni mò ń bá wí kò ṣàwátà wà bẹ́ẹ̀ sí i. Tẹ́ bá lọ wo gbogbo àwọn tó náà ṣe Yorùbá nation mọ́ nísìn kò sí tí ẹ ní rí pé ó ti fi Yorùbá nation fi kọ́rọ̀ jọ nu wọn ẹ dárúkọ kan nu wọn tẹ́ mọ̀ tí ò ti fi kọ́rọ̀ jọ. Yorùbá wá sọ pé ilé tí a bá fi tọ́ mọ èrì lásán ló máa wo. Ilé tá a bá fi tọ́ mọ èrì ló máa wò. Àwa ń bízì à ń pariwo lójoojúmọ́ à ń ṣiṣẹ́ bí Yorùbá nation ṣe máa dúró ẹ̀yin kan níbì kan ẹ̀ ń fojoojúmọ́ fi kówó jọ ẹ̀ ń fojoojúmọ́ fi scam àwọn èèyàn ẹ̀ ń fojoojúmọ́ gbowó lọ́wọ́ àwọn èèyàn. Ókè àwa gọ̀ àwọ̀kà wa ń ṣiṣẹ́ ẹ̀yin ń gbowó pẹ́kẹ̀ tí wọ́n ń gbowó ẹ̀ kówó jẹ ń ṣe gbogbo ẹ̀ àtúwá bínú sí ẹ wá ní ẹ̀ ṣe mọ́ ẹ̀ ṣe mọ́ ṣé wọ́n pè yín sí tẹ́lẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n ni oh my goodness ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ máa mọ̀ kọ́ tó ń pè Yorùbá mi ò threat anybody o bọ̀ ẹ̀yin tẹ wá fraud àwọn ọmọ Yorùbá ẹ máa mọ̀ kọ́ tó ń pè ní Yorùbá ẹ máa mọ̀ ohun tó ń pè ní Yorùbá ẹ ń gbọ́ Yorùbá ni ẹ mọ̀ gbogbo ilẹ̀ máa mẹni tó ń jẹ́ Yorùbá kẹ́ tó jáde láyé torí pé àwọn alálẹ̀ wọ́n á fi yín ráre gbogbo yín náà lè ṣì máa dẹdun arinlẹ̀ ẹ lọ kọ́ sílẹ̀ torí gbà tẹ wọnú ṣọ́ọ̀gù ìkẹ́ ẹ̀ mú kọ̀ọ̀kan wọlé gbogbo nǹkan tẹ wá kó nínú ṣọ́ọ̀gù yìí ẹ máa ní lọ́kàn pé gbogbo ẹ̀ àti tẹ́tí ṣàmọ́ níta gbogbo ẹ máa dẹdun arinlẹ̀ ìwọ tó bá wá mọ̀ pé o fẹ́ jẹ́ kí o fẹ́ padà dẹdun arinlẹ̀ lọ ṣe banking statement láti ìgbà tó ti wọ Yorùbá nation gbogbo owó tó wọlé tó jáde tó bọ́ sí ẹ lọ́wọ́ ṣe calculation ẹ̀ declare lórí social media kó dẹ̀ sọ sí central account tó bá ti ṣe bẹ́ẹ̀ ó ti bọ́. Ìwọ tí o bá mọ̀ pé property Yorùbá nation wà lọ́wọ́ ẹ tó dẹ̀ ṣe Yorùbá nation mọ́ ó jẹ́ owó ni ó jẹ́ physical cash ni ó jẹ́ ilẹ̀ ló dẹ́gbọ́n gbà lọ́wọ́ àwọn èèyàn ni ó jẹ́ ilé ni ó jẹ́ mọ́tò ni torí ara àwọn tó gba mọ́tò tó gbọ̀kadà tó gba oríṣiríṣi nǹkan àfọlọ́hun ṣọ́yìnrà bẹ́ẹ̀ ni kò jù bẹ́ẹ̀ lọ ẹ lọ ṣe calculation gbogbo owó tí ẹ ti gbà ó possible owó tí ò bá ṣèwọ̀ lóní tó wọnú àkáǹtì ẹ tó dówó Yorùbá nation láàárín ìwà àtọlọ́hun ó mọ́wó tó jówó Yorùbá nation ń bẹ̀ ṣe calculation ẹ̀ lápapọ̀ bó jẹ́ 50 million ni bó jẹ́ 20 million ni bó jẹ́ 10 million ni ṣe calculation owó yẹn mú account number central account torí pé olórí burúkú yín náà wà náà tó fàrin àjò ìsẹ́yìn ìyẹn yìí tẹ́lẹ̀ ṣe mọ́ yìí ẹ̀yin lẹ̀ ń bízì tẹ́ exhaust àwọn èèyàn tẹ́ ń parọ́ gbowó lọ́wọ́ àwọn èèyàn
táwọn èèyàn dẹ̀ fọkàn sí pé báwọn ṣe ń sẹ̀ǹdì owó fún yín ẹ fi ń ṣiṣẹ́ ilẹ̀ Yorùbá tí wọ́n mọ̀ pé fi ẹ̀rí ṣe ara yín ni àwa ò bá yín jà o. What I just want to tell you guys is ìwọ tó bá ti mọ̀ pé o sínú movement yìí mọ́ tó dẹ̀ ti gbowó o ti gba oríṣiríṣi nǹkan títí kan fóònù tó bá fún ẹ bó jẹ́ píìnì lásán lọ fún ẹ ṣe calculation gbogbo ẹ̀ kó dẹ̀ ṣe short video ìwọ lágbájá ọmọ lágbájá o nígbà tó wọ Yorùbá nation àti títí di wákàtí tó fi ń sọ̀rọ̀ yìí iye báyìí ló wọlé sínú àkáǹtì ẹ tàbí tó gbà lọ́wọ́ àwọn èèyàn tàbí kíníkan request fún central account kó lọ san owó yẹn síbẹ̀ Ọlọ́run ò bínú sí kódà gbọ́n lè má sọ pé owó tó gbà ó kò lè sọ pé owó Yorùbá nation tó wà lọ́wọ́ ẹ iye báyìí ni lọ san sí central account ló bá fọra ẹ mọ́ ló bá bọ́ nínú ègún ayérayé. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ti di èèyàn ńlá báyìí látara pé ẹ fi Yorùbá nation kọ́rọ̀ jọ kí gbogbo ọ̀rọ̀ yẹn kó má wá padà di ẹ̀dùn arinlẹ̀. Ẹ lè mú owó nínú owó báyìí kó má wá dìgbà tí àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá tó bá bẹ̀rẹ̀ sí ní ń bá yín jà because ẹ ní mọ̀ nǹkan tẹ́ ṣe. Òun lẹ ṣe máa ń rẹ́ lòmíì wọ́n á máa gbé káàkiri wọ́n á ní kò sí nǹkan tó ṣe ọkọ̀ máa sọ fún pé o ti ṣe èèyàn kan tó bá sọ pé o ṣe èèyàn kan tá ló mọ tó ṣe tàbí tó bá sọ pé o ti ṣe àwọn àgbààgbà tó bá sọ pé àwọn àgbààgbà kò ń ṣàwọn ìyá mi Àlàkẹ́ Àṣàkẹ́ arúgbó aṣọ má kanlẹ̀ abániga má fara kan ni ají má jẹun tó léegun kò ń ṣàwọn nìkan ni wọ́n ń pè ní àwọn àgbààgbà. Àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá náà àgbààgbà ni wọ́n. Ẹ máa bá mi kọ sínú comment section tí ọ̀rọ̀ tí mò ń sọ tó bá ń bá làákàyè mu ẹ jẹ́ kí n máa mọ̀ tí ó bá dé bá làákàyè mu kẹ́ máa pè mí ṣàkíyèsí. Kí ni ọ̀rọ̀ tí mò ń sọ ní kókó? Nǹkan tí mò ń sọ in a nutshell ni wípé ẹ̀yin tí ẹ ti wá ní Yorùbá nation tẹ́ ti wá jalè tí ẹ ti fi dolówó àbínú sí àfáà Fọlọ́runṣọ́ ẹ̀kẹ́ náà ti tọrọ Ọlọ́run á dùn yín nú bí ẹ ṣe dùn mí nú pé òótọ́ ni mò ń sọ. Ẹ̀yin títí kan super sticker títí kan star tó fún ẹ títí kan owó data tí wọ́n rà fún ẹ you have to have record of everything. Bóyá ẹnìkan ṣe káàdì sí ẹni o bóyá ẹnìkan ra data fún ẹni o bóyá wọ́n ṣe transfer owó fún ẹni o bóyá Western Union lọ ṣe fún ẹni o ẹ̀yin ẹ mọ̀ bẹ́ ṣe ń gbà á ẹ mọ̀ Jamiu ní gbèsè ó dání Jamiu ní kẹ́ ẹ má lose focus because o lè máa jẹ́ series Yorùbá nation must stand. Bẹ́ẹ̀ ni we give Tinubu as Yorùbá for president lọ ẹ máa wò wọn ní Tinubu bàbá gbèsè òdàní nǹkan tẹ̀kọ́ òye mi but nǹkan tí mo sọ ni pé ẹ̀yin tẹ́ mọ̀ pé ti wá ní Yorùbá nation wá jalè ẹ lọ ṣe calculation owó tí ẹ ti gbà ó jẹ́ kódà títí kan owó tó fún yín because wọ́n fún yín nítorí pé ẹ̀ ń ṣe Yorùbá nation ni ẹ̀ lè wá ṣe mọ́ nìyẹn. Bàbá mi Ibrahim Àkànjì ní òtítọ́ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ á dún ẹ̀yìn náà nù kọ́ lọ ṣe calculation gbogbo owó yẹn kẹfì ránṣẹ́ sí central account ó níṣẹ́ tó máa ṣe fún wa báyìí. Tẹ́ bá dẹ́ kọ̀ tẹ́ bá sọ pé ṣé bí mo ṣe sọ yìí ó dáa á ti fẹ̀yìn àtàwọn alálẹ̀ẹ́lẹ̀ káwa ò lè ṣe kọ́kọ́ fún yín àmọ́ pa lè ṣe kọ́kọ́ ṣùgbọ́n àwọn alálẹ̀ lè ṣe mẹ́wàá fún yín. Ìyá mi Yorùbáwùyí káàbọ̀ sórí ètò Ìyá mi Yorùbáwùyí mi ìmọ̀ tẹ́ bá gbọ́ nǹkan tí mò ń sọ bọ̀ Ìyá mi Yorùbáwùyí tọ́wọ́ tí mo sọ yìí tó bá bálàkà ìmú mo fẹ́ jẹ́ kẹ́yìn náà sọ fún mi. Mo ní olórí burúkú àwọn tí wọ́n da movement ìlú
ọ̀pọ̀lọpọ̀ wọn ló sọ pé àwọn ò ṣe Yorùbá nation mọ́ a dẹ̀ bínú sí nǹkan tá wá fẹ́ jẹ́ kí wọ́n ṣe nísìnyí ni wípé ẹ̀yin tí ẹ mọ̀ pé ẹ ti jalè nínú movement no sound ìkẹ́ kìyà mi Yorùbá wù yìí ní no sound ìyá mi Yorùbá wù yìí sound rèé ìyá mi Yorùbá wù yìí ẹgbọ́ kò sí sound kẹjọ tí sound bá wẹ̀ bá mi tẹ 1 ẹ̀yin tẹ wà ń lé tẹ bá ń gbọ́ mi bá mi tẹ 1 mi màá rí ọkọ̀ tẹ 1 sound rèé náà sound rèé náà ìyá mi Yorùbá wù ẹ ní kò sí sound ẹjọ́ bá mi tẹ 1 tí sound bá wà. One sound wà náà so ìyá mi Yorùbá wì bóyá mọ̀kọ́ tá à ń sọ bọ̀ kó má dàbí pé kí ni màá bí sọ tó múra kokoko báyìí torí ẹ máa wò pé ó ti pẹ́ tẹ̀ ti rí mi ru action báyìí I mean it kí ni mò ń sọ nǹkan tí mò ń sọ ni wípé gbogbo àwọn tí wọ́n ti jáde tọ́nà àwọn ò ṣe Yorùbá nation mọ́ tí wọ́n dẹ̀ sí láàrin wa mọ́ àtobìnrin àtọkùnrin àtọmọdé àtàgbà wọn àti pupa àtonídìí bàǹbà àtonídìí gbígbẹ àti tó ń wọ glass ẹmọ gbogbo yín tẹ́ ẹ̀ ṣe Yorùbá nation mọ́ mo wá sọ pé gbogbo owó tí wọ́n ti fún wọn nínú Yorùbá nation gbogbo owó tí wọ́n fi kó ọ̀rọ̀ jọ gbogbo owó tó fi kó pàǹtì jọ tí wọ́n pè lọ́rọ̀ kó ṣe calculation gbogbo ẹ̀ bó jẹ́ ilé rẹ̀ kọ́ kásàmẹ̀yìn tẹkọ́lé méjì tẹkọ́lé mẹ́ta tẹkọ́lé kan aṣáàrí lára yín tó dẹni tó ń ta mọ́tò ẹni tí ìwọ̀n ẹ̀wòrán táyà kẹ̀kẹ́ rí inú yín tó padà dẹni tó ń ta mọ́tò ó wà náà ẹni tí ó lè dá jẹun sẹ́nu ara ẹ̀ tó ṣí ṣọ́ọ̀bù fún ìyàwó ẹ̀ nú yín á mọ gbogbo yín náà ẹ lọ ṣe calculation gbogbo owó tí ẹ gbà láti day 1 ẹ lọ ṣe calculation gbogbo owó tí ẹ gbà kẹ́dẹ̀ ṣe calculation kẹ́dẹ̀ ṣe fídíò pé ẹ ló èmi lágbájá o iye báyìí ni gbogbo owó tó bóhùn ẹ̀ kó parọ́ ẹ̀yin lẹ́mọ̀ àfàfọ́lọ́run ṣọ́ mi ìdárúkọ anybody o wọ́n mọ́ra wọn mi ìfẹ́ dárúkọ anybody torí tí bá ń dárúkọ mi ò lè dárúkọ wọn tán àwọn ọ̀dàlẹ̀ wọ́n mọ́ra wọn so bí mo ṣe Mr. Quadri Àbáyọ̀mí mo kí yín dáadáa ìyá mi Yorùbá wuyì mo kí yín bàbá mi Mojid Ibrahim mo kí yín bẹ́ẹ̀ mi lè kí everybody mo ní kó ṣe calculation gbogbo owó tí wọ́n ti gbà nínú Yorùbá nation kó ṣe calculation ẹ̀ kó dẹ̀ lọ sọ sí central account ló bá tán èèyàn parọ́ fún kò bá wọ̀n ẹ̀ kó ní 1 million ló gbà ní Yorùbá nation ṣáàmù fóònù ṣe fídíò èmi lágbájá mo join Yorùbá nation nígbà báyìí gbogbo owó tí wọ́n ti fún mi nínú Yorùbá nation ó jẹ́ iye báyìí iye tí wọ́n ní kí n fi ṣe nǹkan nínú Yorùbá nation ó jẹ́ iye báyìí iye tí wọ́n ní kí n fi ṣe nǹkan bóyá mi ìráyè ṣe àbí nǹkan kan ó jẹ́ iye báyìí gbogbo ẹ̀ lápapọ̀ ó jẹ́ iye báyìí fóònù yìí kí ni Yorùbá nation ni wọ́n ti rà fún mi iye báyìí ni wọ́n rà nígbà yẹn iye tó jẹ́ nígbà yẹn mú yẹ náà ṣẹ mówó yẹn bó jẹ́ aṣọ lọ fún ẹ iye tó bá jẹ́ ṣẹ mọ tó bá mọ yẹ pé central office pé gbogbo property Yorùbá nation tó wà lọ́wọ́ mi o mo fẹ́ dá padà wàá dẹ̀ mú owó wàá san sínú central account property bóyá mọ́tò ni bóyá ọ̀kadà ni bóyá kẹ̀kẹ́ tó ń gùn lásán ni kódà kó jẹ́ wheelbarrow pé àwọn central office wọ́n á sọ ibi tí wọ́n á sọ ẹni tó máa gbé fún tó máa fi dé head office ṣùgbọ́n láì ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n kí wọ́n kàn wá wò pé bẹ́ẹ̀ olórí lọ́rùn tàbí kí wọ́n kàn wá rò pé ó jẹ́ bá kan ó jẹ́ bá kan tàbí kó a máa rò pé wọ́n kan àrọ̀ nì tàbí wọ́n kan bá kan ó wá ṣe ohun tí mo sọ yìí ó wá wò pé mo ti gbowó Yorùbá nation gbé sàárà ló bọ́ sí jàre kò sí kankan wọ́n ń tàn ẹni o
wọ́n tún ẹni tí ò bá mọ̀. Àmọ̀ràn tí mò ń fún yín pé bá ṣe yọjọ́ ọmọ Yorùbá pé gbogbo ilẹ̀ ti dìde kẹ́ má padà di ẹni tá a máa tọrọ jẹ. Nǹkan táwọn alálẹ̀ ní kí n sọ fún yín ni mò ń sọ yìí, ẹ lọ kọ sílẹ̀. Ṣùgbọ́n ìwọ tó bá ṣe bẹ́ẹ̀ tó kàn sọ pé ò ṣe Yorùbá nation mọ́ tí ò dẹ̀ bá wa ṣe kankan mọ́ tó bá rò kò lè jẹ́ gbé my brother, my sister, my daddy, my mommy, àánú yín ṣe mí. Kí ni mo sọ? Àánú yín ṣe mí, tèmi ṣe Ọlọ́run. Tàbí wọ́n kan tó ń ṣe kú tó ń ṣẹyẹ, ó máa dá kó tètè ṣe fídíò báyìí kó jẹ́wọ́ fún gbogbo ọmọ Yorùbá pé èmi agbájá báyìí tí mo wà ní àdúgbò báyìí tó bá tẹ̀lé sọ bí tó ń gbé pé ń pé bí ẹ̀wù báyìí kó má bàa ṣe ẹ́ jàǹbá, èmi lágbájá báyìí mo gba owó báyìí tàbí mo gba bọ̀dé báyìí kíníkan báyìí, jẹ́wọ́ fọmọ Yorùbá wà dé rí ìdáríjì. Ìran Yorùbá nìkan ló jẹ́ ìran tó máa ń sáré dáríjì èèyàn. Tí Yorùbá bá ti lè lanu sọ pé àwọn dáríjì ẹ̀, gbà pé wọ́n ti dáríjì ẹ̀. Ṣùgbọ́n ó ṣe yẹn. Kódà ebi tí ẹlòmíì tún ya olórí burúkú dé náà wọn táwọn sọ tó náà ṣe Yorùbá nation mọ́ yìí, tẹ bá gbọ́ iye dọ́là tó fi wọ́n ẹlòmíì sólóyè, àkọ́fẹ́ máa sọ̀rọ̀ síta ni. Tẹ bá gbọ́ iye millions of naira tí wọ́n fi wọ́n ẹlòmíì sólóyè, ẹ máa lanu báyìí. Rí ọ̀pọ̀lọpọ̀ àwọn arìndìn tọrọ òdàmọ́ lẹ́nu táwọn ní olóyè ń gbowó lọ́wọ́ wa, olóyè ṣe kìíní kan, afọlóyè lówó àṣegbá. Most of them lóòótọ́ lọ send owó sáwọn bìtìrẹ́yà yìí, lóòótọ́ ni lára wọn send owó sáwọn bìtìrẹ́yà ọ̀bàyéjẹ́ oníjẹkújẹ yìí tọ́nà àwọn ṣe Yorùbá nation mọ́ yìí, lóòótọ́ lọ send owó sí most of them tí ò dọ́dọ̀ olóyè. Ọ̀dẹ̀ ní sọ fún àwọn tó sẹ́ndì owó pé owó ìhà kò fẹ́ ní tẹ̀ní àfún un. Àwọn tó wá ní kọ́ fún olóyè lówó tó ní kọ́ fún bàbá Akíntóyè lówó, wọ́n á máa fojú wò pé àwọn ń dáwó sọ́dọ̀ bàbá Akíntóyè àti Chief Sunday Igboho, wọn ò lè ṣiṣẹ́ kankan fáwọn. Mò ń fásìkò yìí clear pé kí wọ́n tó fi olóyè lẹ̀, ìwọ tó bá dá ní owó kó mọ̀ pé owó yẹn off ni. So anybody nínú àwọn tó náà ò ṣe Yorùbá nation mọ́ yìí mọ̀ lọ́kùnrin pé gbogbo tó dá off ni. Bàbá mi Quadri Àbáyọ̀mí, God bless you, he who have ears should listen. Àwọn tí wọ́n náà ò ṣe Yorùbá nation mọ́, ẹni owó tẹ bá ti dá fún wọn ẹ lọ bù wọ́n so. Ọ̀dàlẹ̀ ni wọ́n láti day one, àtọmọdé àtàgbàlagbà wọn. Ṣọ̀ǹgó apá bàtà gbogbo yẹn apá jọwọ́jọwọ́ etí ẹ̀, àbúlóyè burúkú ni èyí tó jẹ́ pé jẹ́ nǹkan kan. Ẹlòmíì nù yín slippers tó ń wọ̀ ó ti jẹmọ lẹ́sẹ̀ kó tó wọnú Yorùbá nation, kẹwàá dolówó tó ẹ̀dẹ̀ ńlá tán. So nǹkan tẹ́lẹ̀ fi sọ fún Yorùbá nation ni pé kẹsàn pẹ́ ṣe mọ́. So ẹ̀ mọ̀ tẹ́lẹ̀ pẹ̀lú pé Yorùbá nation tá à ń ṣe yìí pé ẹni tó bá ń jà fún freedom kẹ́ẹ̀mọ̀ kó ń take risk ni. So ẹ ṣẹ̀ṣẹ̀ mọ̀ báyìí ni, ẹ ṣẹ̀ṣẹ̀ mọ̀ nígbà tẹ́ ti àkwáyà àkọ́tẹ́ fẹ́ kẹ́ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ mọ̀. Ní nǹkan táwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá tó máa fojú yín ní ṣe bẹ́ẹ̀ mọ̀, dàgbòwò. Nǹkan tó tún wá ń dùn mí ni pé kò tún wá kí ń ṣẹ̀yìn nìkan lè máa dá jẹ̀yà yẹn. Àwọn alálẹ̀ yẹn wọ́n á bẹ̀rẹ̀ ìyà yẹn látòrí ẹ̀yin tẹ wùwà yẹn dórí ìran yín kẹwàá. Wọ́n á máa tọrọ jẹ́ ilẹ̀ Yorùbá ni, wọ́n á máa tọrọ jẹ́ nílẹ̀ Yorùbá ni. Látòrí yín dé ìran yín kẹwàá, dé ìran yín kẹwàá. Ìwọ tó bá fẹ́ jẹ́ kó rí bẹ́ẹ̀, gbogbo owó tó bá ti gbà tètè dá padà. Tètè ṣe kí ni? Tètè lọ dá padà sí central account. Mi sọ̀rọ̀ àwọn tó wà tí wọ́n sì wà ní movement o. Ẹ̀yin tí ẹ ti jáde tẹ́ni ẹ̀ ṣe mọ́, tó
torí pé àwa mọ̀ pé Yorùbá nation máa bọ́ sí ẹ̀yin tí ẹ wáwó wá sáàárín wa ẹ̀yin lẹ padà Yorùbá nation ò padà irú àwa káwa ò wáwó wá sínú Yorùbá nation òmìnira làwa wá òmìnira irú àwọn Koiki Media Yèyé Dára Yorùbáwùyí Ọmọlúkà Bàbá Èkìtì Òmẹ́yọ̀ Masberia Ọmọbásanjọ́ ọmọọba Bíọ́dún ṣé rò pé wọ́n fowó lọ̀ wá ni wọ́n fowó lọ̀ àwa náà àgbà ni torí pé àwa nítẹ̀lọ́rùn a ní ààyò ọkàn a ṣe fowó rà ẹ tún wò kankan tó ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí tí ó ní tìrí àtàwọn ẹ̀mẹ̀mẹ̀wá ẹ̀ tó pe bàbá mi bàbá lẹ́kìtì bàbá dáadáa tó máa jẹ wọn mọ́ bàbá dáadáa tí òmìnira ilẹ̀ Yorùbá jọ máa ṣojú èmi àti ẹ̀ wọ́n pè wọ́n ní wọ́n fẹ́ fún wọn wọ́n ní wọ́n máa fún wọn ní 200,000 per trip kọ́ máa wá sí Kútọ́nù kọ́ máa rìkọ́ọ̀dù gbogbo nǹkan tí Chief Sunday Igboho bá ń sọ kọ́ máa rìkọ́ọ̀dù plan wọn sórí fóònù kọ́ máa sẹ́ǹdì ẹ̀ fáwọn. ká ní pé bàbá mi bàbá lẹ́kìtì tó bá jẹ́ pé wọ́n jẹ́ oníjẹkújẹ àbí tí Lady K bá jẹ́ oníjẹkújẹ tí Yorùbáwùyí bá jẹ́ oníjẹkújẹ tí Èdára jẹ́ oníjẹkújẹ tọmọlúkà jẹ́ oníjẹkújẹ tómẹ́yọ̀ jẹ́ oníjẹkújẹ ṣé o pàtì ní gbowó ni tí Masberia jẹ́ oníjẹkújẹ ṣé o pàtì ní gbowó ni ta ni wọn fowó lọ́nu wa kówó tó ṣe gbọ́ sétí kówó tó nítumọ̀ tó yàtọ̀ sáwọn owó tí wọ́n fún àwọn onídọ̀tí tí wọ́n náà lọ declare fún Tinubu ó kó yàtọ̀ sí àwọn owó yẹn kówó gidi tó nípọn but a ò gbà torí a mọ̀ pé tá bá gbowó yìí wọn bí wa rí a lè sọ̀rọ̀ mọ́ a lè jìjà tá ń já ìmọ̀ ẹlẹ́kejì ọmọ táwa bá bí ṣọ́ máa fún àwọn náà ní owó yẹn ni ọmọ táwa bá bí kọ́ ọmọ tóun náà bá bí ṣọ́ tún máa fún lówó yẹn ni wọn ò ní fún un kí ló wá kú dé táàkù fẹ́ kọjà fún ọjọ́ iwájú wa àti tàwọn ọmọ wa làwa ò ṣe gbà àwọn owó yẹn àìgbà owó àánúkọ tó lé mi wọ Kútọ́nù the first time kí tó tún wá padà sí Abẹ́òkúta sìn wọ́n fi kú lé mi bọ́ta Nàìjíríà ni just because mi gbowó ẹ̀yin kan wá gbowó ẹ ti ń gbà àwọn èèyàn láti bẹ̀rẹ̀ tẹ́ ń pariwo pé warrior ní kíní kan ní igbá ní àwo ní kíní kan ní igbá kan tẹ́ gbowó lọ rà yìí ẹ ti wá lọ gbowó olóṣèlú ó jọ́nà méjì tí ẹ ti dáràn. Koiki Media bring the world closer to your doorstep the white lion. bẹ́ẹ̀ Koiki ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn inú múfúmẹ́ǹtì àfẹ́ni tó bá fẹ́ tanra ẹ̀ Koiki ẹ wò mo bọ́ gíláàsì fún Koiki ọ̀gá ni Koiki ẹ tiẹ̀ má lọ bẹ̀ yẹn kí Koiki gba $500 million kò tí kò gbà lọ́wọ́ olóṣèlú ni mò ń sọ o kí Koiki káwọn ọmọ Yorùbá dá $500 million fún wọn pé gbà á fún ẹ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ Koiki wálé Koiki wá sílé láti UK Koiki wálé bẹ́ẹ̀ ni Mr. Kọ́dí Àbáyọ́mí gbòòsà fùfú Koiki láti kéèyàn kúrò ní convenient zone comfort zone ẹ̀ ebi tó wà convenient fún wọn kọ́ kúrò ń bẹ̀ níbi tó jẹ́ pé security wà èèrà ò lè rìn wọ́n nǹkan kan ò lè ṣe wọ́n kéèyàn kúrò ní UK kó wá jáfẹ́ tó wà ní ó ń jáfẹ́ ni tó wà Nàìjíríà kò tún wá fẹnu jà lásán wọ́n tún wọ plane pẹ̀lú owó ara wọn tí wọ́n ti ẹ̀rọ páwọn lè máa dé. Bàbá mi Ibrahim Àkànjí bẹ́ẹ̀ ni Koiki nàbà Koiki
tá bá dárúkọ akọni á fi dálálẹ̀ gàràgà. Bẹ́ẹ̀ náà ni ìyá mi Lady K wọ́n ṣiṣẹ́ takuntakun. Ìyá mi Yèyé Dára, ìyá mi Yorùbá Wuyì, ìyá mi ọmọ Básanjọ́, gbogbo àwọn obìnrin kìkì Fúnkẹ́ Yàlájé, Mike Ọlá, gbogbo wọn bẹ́ẹ̀ wọn ṣe fowó rà, ṣé wọn fowó lọ́wọ́n ni? Mọ ṣé táwọn pípù ti ṣe awareness. Iṣẹ́ mídíà ò ṣe fọwọ́ sẹ́yìn. Koiki Media páì. Mo gbà fún yín bàbá. Káwọn bomb bastard kan wá, káwọn bomb bastard kan. Bẹ́ẹ̀ ni Omeyo confam Ìṣọ̀kan Ọmọ-Oòduà Foundation kò Omeyo gbòòsà. Omeyo àjọ ń rútu ẹ̀ káàkiri ní l'Ábẹ́òkúta. Omeyo máa wá láti Ṣàgámù, á wá bá mi l'Ábẹ́òkúta kájọ máa ṣàwénès káàkiri. Ẹlòmíì inú àwọn olórí kẹ má jẹ́ go into details torí pé bí mo ṣe ṣe live program yìí kọ́ọ̀tù ti wọlé sórí fóònù tó wà lẹ́gbẹ̀ẹ́ mi àti ẹjẹ́ òun silent ló wà 28 missed call. Wọ́n fẹ́ paná ọ̀rọ̀ ìmọ̀ mi lẹ́nu, mo mọ̀ọ́mọ̀ máa wò ní tí fóònù yẹn wà ní. Èmi náà dẹ̀ ti sọ àwọn kankan káwọn àṣírí kan wà tó jẹ́ pé tẹ bá gbọ́ nípa àwọn olórí burúkú tó náà wò ṣe Yorùbá nation mọ́ yìí, káwọn àṣírí mi wà tẹ́ pé tá bá sọ síta tẹ bá gbọ́, tẹ bá rí mi nù ẹ máa fẹ́ sọ kò pa ní atrocities tí ọ̀pọ̀lọpọ̀ Alimi Azeez àbókí brother mi ẹ̀gbọ́n yẹn náà try Ismail wo atrocities táwọn bastard ti create. Káwá wí táìrì ní iṣẹ́ Yorùbá nation mọ́ torí Nigerian government torí kìnnìkan kò ṣèyàn kan ló bí àwa náà ni. Ó tiẹ̀ tún wá ní kọ̀ọ̀kan táwọn kan tún ṣe lẹ́nujọ́ mẹ́ta yìí, wọ́n fẹ́ wá gbogbo ọ̀nà láti lé àwa mídíà kúrò lára Ìgbòho. Wọ́n fẹ́ kẹ́yìn wá sí Ìgbòho so that tí ó bá ti sẹ́ni tó ń dárúkọ Ìgbòho mọ́ tó pariwo Ìgbòho mọ́, wọ́n á lè dárúkọ Ìgbòho wá sílẹ̀. Ìrọ́dẹ̀ lọ pa brother mi àfàfọlọ́ṣọ́ yọ̀dá ní gbogbo wọn pátápátá ní ilẹ̀ Yorùbá máa mú àṣẹ Ìdùmarè. Bẹ́ẹ̀ àyẹ́ di dandan kí ilẹ̀ Yorùbá máa mú wọn. Èèyàn kan náà kì í ṣe ewé kò mú kó yẹ kẹ́ẹ̀ náà pa àwọn Yorùbá ò ṣe rí kéèyàn lè ṣe ewé ilẹ̀ Yorùbá kó mú jẹ. Tewé ń jẹ tégbò ń jẹ, kọ́ mewé jẹ kọ́ máa já ewé kò ní jẹ́ fún wọn mọ́, kọ́ máa wẹ egbò kò ní jẹ́ fún wọn mọ́ torí wọ́n ti dálé Yorùbá, wọ́n ti dálé bàbá wọn. Kò sí nǹkan tó burú bí kéèyàn dá ilẹ̀ abínibí ẹ̀. Gbogbo nǹkan yìí ni bàbá mi ṣe Sunday Igboho wò pé ìran mi ni wọ́n kíníkan. Kí lèèyàn ní láyé tí ṣe Sunday Igboho ìtì ní? Ẹ dárúkọ ọ̀pọ̀ ẹ̀kọ́ tí ṣe Sunday Igboho ìtì ní? Kò sí. Kí lẹ fẹ́ dárúkọ? Kí lèèyàn ní láyé pé nǹkan yìí èèyàn ní láyé tí Igboho ìtì ní? Kò ibùkún nìkan ni wọ́n ní bá wọn ṣe. Tá bá ń sọ̀rọ̀ ilé Mr. Quadri Àbáyọ̀mí bóyá tètè wọlé. Mo ti dárúkọ Yorùbá Wuyì àti Lady K, mo níṣẹ́ tí wọ́n ń ṣe òkèrè wọn kéré nu ayé. Mo ti dárúkọ wọn, kẹ má jẹ́ kí wọ́n máa rò pé bóyá mi ìdárúkọ àwọn ó ṣeéṣe kí wọ́n ẹ̀ṣẹ̀ join wa báyìí o. Mo sọ kódà mo ti dárúkọ Yorùbá Wuyì àti Lady K tó 5 times sí 10 times. So kí la wá ń sọ? Kò sí kọ́tọ́ lọ́hún fúnyàn láyé yìí tí Igboho ìtì ní. Àwa èmi àti yín ni wọ́n ń pìtì pé ká má kú sínú ìyà, pé ká má kú sínú ìṣẹ́, kọ́ má rẹ̀ wá jẹ mọ́. Wo bá mi tọ́ Bluetooth yẹn kí sáré òkè kí n wo tó bá lè mo fẹ́ play kọ̀ọ̀kan fún yín. Igboho kéré o. Ọmọ aládìkún. The Bluetooth device is ready to pair. Igboho kéré The Bluetooth device is connected successfully.
ẹ má jẹ́ kó máa tàn Ìgbòho kiri nínú ayé o. YouTube channel wa Mass BTV ẹ fún wa ní super chat super sticker lórí YouTube wa kẹ́dẹ̀ máa support good journalism wa gbé ló máa gbé Sunday Ìgbòho ṣàfihàn péjọ sí ìwádìí ayé. Obìnrin tó kù ọ̀rọ̀ tó wá yọjú ṣé nígbà tó fi kú ṣeré yóò fi kú ṣe fà ó wá gbé. Gbogbo ọdún ìṣàkápá àpapọ̀ ìròkè tó bá ti kúrò Sunday ìgbò yẹn. Ọ̀sẹ̀ náà yẹ kú jẹ́ náà, àlẹ́ kí sàmọ́dé kú jẹ́ náà, àti ẹ̀yẹ táyé pé náà. Ẹni fojú di ọ̀sẹ̀ ọ̀fẹ́ òdìdí tó fojú di. Ọ̀rọ̀ gbígbẹ́ náà máa gbẹ́. Sunday Ìgbòho, àwọn ìsàtì ló ń péjọ. Àkọ́dá èèyàn dáyé ń péjọ. Ọmọdé mi lò ó lórí mẹ́rin, ọ̀dọ́ lọ́wọ́ máa ń pa ní ọdún.